ayyuhan nasu àbí. Ya ayyuhan nasu. Ọlọ́run ni mo pè yín èèyàn ẹ̀wọ̀n nǹkan ń bọ̀ annasu ló pè kò pé ayyuhal ladhina amanu. Ọ̀gbọ́ tó bá já sí wípé mùsùlùmí nìkan ni ọ̀rọ̀ káfẹ́yàwó méjì káfẹ́yàwó mẹ́ta báyìí pé mùsùlùmí ni kò ní dákọ̀ ayyuhan nasu ayyuhal ladhina amanu ni ó wí. Ọ̀gbọ́ kìí ṣe mùsùlùmí nìkan ló ní káfẹ́yàwó mẹ́rin. Ọ̀gbọ́ kìí ṣe mùsùlùmí nìkan ló ní pé káfẹ́yàwó kan pé ṣe pé ẹlẹ́sìn mi ló ní pé àwọn kìrìsìtẹ́nì ìyàwó kan àmọ́ àwọn mùsùlùmí ìyàwó mẹ́rin ni. Ìyàwó mẹ́rin fífẹ́ méjì fífẹ́ mẹ́ta fífẹ́ mẹ́rin kìí ṣe súnà. Àkàrà nǹkan bàbá kìí ṣe súnà. Kìí sọ̀rọ̀ àyàn Ọlọ́run kìí ṣe súnà nábì. Ìyàwó káfẹ́yàwó kan káfẹ́yàwó méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin kìí ṣe súnà tọ́lọ́hun kìí ṣe súnà kìí ṣe ọ̀ranyàn tọ́lọ́hun kìí ṣe súnà nábì. Bọ́ ọba fẹ́ mẹ́ta tó fẹ́ mẹ́rin òun ládàá tó gbà. Bàbá. Bọ́ bá sì fẹ́ yọ kan ọ̀ lẹ́sẹ̀. Kìí sọ̀rọ̀ àyàn tọ́lọ́hun. Kìí sọ̀rọ̀ àyàn Ọlọ́run. Kìí ṣe súnà tà nábì. Kìí ṣe súnà nábì. Bó ló ti wá jẹ́ tá fẹ́ méjì mẹ́rin. Yóò dà fún ọ. Òun la gbọ́dọ̀ máa kí ló fà á tó fi di méjì mẹ́ta mẹ́rin náà la máa. Èyí ṣe tí wọ́n á sọ di súnà wípé ẹni tí ó bá ti fẹ́ yàwó méjì súnà rẹ̀ pé ẹni mẹ́rin wọ́n fẹ́ ṣe súnà wọ́n fẹ́ ṣe kẹta ń ṣe súnà kọ́ fẹ́ ṣe rẹ̀. Ó fẹ́ tẹ̀rẹ̀ lọ́rùn ó ṣe rẹ̀. Èyí ń kọ́ lọ́mẹ́sìn rẹ pé èyí súnà tànàbí òun ni ká fẹ́ ìyàwó ẹyọ kan. Súnà tànàbí. Súnà nù èyí tó bá ti kọ́kọ́ fẹ́ òun ó ti ṣe súnà. Gbogbo èyí tó bá kù tó bá fi lé ó wù ọ ni. Ìyàwó fífẹ́ ọ̀hún gan fúnra rẹ̀ kì í tún ṣe ọ̀ranyàn súnà ni. Torí wípé tí o bá ti ní agbára tó lè fi fẹ́ má torí pé ńgbà tó wá jẹ́ ọ̀ranyàn Ọlọ́run lọ́ranyàn náà gbọ́dọ̀ má fẹ́ ọ wá lè mú wá fi fún ìyà ó ti yé báwọn ó tún tara fífẹ́ tó fẹ́ òun tún dáná lọ́dọ̀ Ọlọ́run ni. Òun la fi rí àwọn àfà tí wọ́n jí àwọn jìnkù àfà mo ti kà wọ́n rí wọ́n sì al-ulama ul-udhab wọ́n àfà jìnkù ni wọ́n tá ń dákọ̀ wọn lónìí tí wọ́n sì fẹ́ yàwó inú wọn ní Ibn Taymiyyah àfà àgbà ni onísúnà wa ni súnà gangan ló gbèrú kò sì fẹ́ yàwó. Ó sì mọ súnà yẹn. Ó sì mọ súnà yẹn òun ni gbogbo súnà sí ń tẹ̀lé lónìí kò sí fẹ́ yàwó tẹ́ kú. A tún á kà àwọn mi bẹ́ẹ̀ ìyẹn ní ká mo ti kà àwọn bí ẹ̀mí ló kan ó ti yé báwọn. Èyí ń lẹ́ fi mà wípé ta'addudu zawjat káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin súnà kọ́ mọ̀báhù ni kìí ṣe súnà mọ̀báhù sì ní la yusabu ala fi'lihi wa la yu'aqqabu ala tarki. Tó bá ṣe ọ ní ládá ó ládá tó bá ṣe ọ ní jìyà. ìtàpé mọ̀báhù. Bàbá ẹni àmẹ́yọ̀ kan òun ni súnà tànábì. Káfẹ́ ẹyọ kan òun ni súnà. Ok kò ní kí ládó lókè tí. Ládá kankan olókè kọ́lá bí wọn bá rọra yóò tún jẹ ìyà bí wọn bá rọra torí tí ọba ní nítorí fi páàsì ń bẹ yóò jìyà ló fi wá dákọ ayyuhan nasu.